Just a quick one. Ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT. Pàápàá àwa obìnrin. Màá tún mú ọkùnrin náà mọ̀. Kọ́ máa ní she's always talking about obìnrin. Mo ti rí pé àwọn obìnrin la máa ń sábà sọ pé à ń gbé òbò pamọ́ fún ọkọ wa. Òun náà ni mo ṣe ní pé kí n tún sọ. Ìwọ obìnrin tó ń gbé ká ti sọ pé à ń gbé òbò pamọ́ fún ọkọ wa. Àbí à ń fi okó jẹ ìyàwó wa níyà. But ọkùnrin tó ti rí pé bóyá ó pé tẹ́lẹ̀, ó ní àlàáfíà pípé tẹ́lẹ̀, suddenly tó dẹ̀ lọ ń ṣàìsàn, bóyá tó ní cancer, bóyá tó wà lórí tó ní kidney problem, tó ń run dialysis. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ṣé irú àwọn ọkùnrin ìjọ yẹ kí àwọn obìnrin ká tún máa gbé òbò pamọ́ fún wọn? Tí kò ṣe pé bóyá dókítà wọn sọ pé wọn ò lè dóbò. Ẹ jẹ́ kí n sọ kíní kan fún ẹni tó bá ní irú àwọn àìsàn báyìí, tó bá ń ṣe dialysis, tó bá ní cancer, tó bá wà depressed, tó ní anything mental health, irú wọn oògùn tí wọ́n máa ń, apart from pé oògùn tó máa ń lò, ìmí wà tí ẹ pé kò ní mental, tó ní ẹ pé kò ní depression tẹ́lẹ̀, kò ní hypertension tẹ́lẹ̀, but due to pé ẹ̀rù tó ń bà, take for instance ẹni tó ní cancer, ó lè máa understand grade or degree cancer tó ní, but torí pé mentality ni pé tó bá ti ní cancer wọ́n ti believe pé terminal disease nìyẹn fẹ́ kú. Ìyẹn lásán á affect onítàn emotionally, psychologically, á affect gbogbo nǹkan rẹ̀. Ó lè tibẹ̀ fall into depression. Á bẹ̀rẹ̀ sí ní máa lo oògùn depression. Antidepressant dẹ̀kẹ̀rẹ̀ ó máa ń pa okó. Nǹkan kan tó bá jàjà ní erection tó fẹ́ dóbò, ìwọ ìyàwó ṣó yẹ kó tún máa gbé òbò sá fún èèyàn bẹ́ẹ̀. Ẹni tó wà lórí dialysis, can you imagine, ṣó fẹ́ imagine pain tí wọ́n máa go through each time tó bá lọ fún dialysis, and oògùn tí wọ́n máa ń lò fún wọn, oògùn yẹn máa ń pa okó wọn. Toxic tó máa ń build, toxic tó máa ń wà nínú toxic tó máa ń wà nínú body wọn, nítorí ara wọn ò ṣiṣẹ́, ara nǹkan tó máa jẹ́ kí wọ́n release toxic yẹn kò ṣiṣẹ́. Ó lè jẹ́ kí wọ́n má lè dóbò dáadáa. Á affect okó wọn. Ọmọkùnrin tó ti ń ṣe déédé tẹ́lẹ̀, tó ti ń dóbò bí ẹni dági tẹ́lẹ̀, tó dẹ̀ di pé okó ẹ̀ ò ṣiṣẹ́ mọ́, tó di pé òun ò lálàáfíà, the pain tí irú ọkùnrin yẹn ń go through, the emotional pain, the psychological pain, ẹ̀rù á máa bà bóyá òun fẹ́ kú, bóyá ẹni tó ń wá kidney tí ò tí ì rẹni tó máa fún ní kidney, oríṣiríṣi nǹkan, fear of the unknown, á máa rò pé òun fẹ́ kú, á máa rò pé ṣé ayé òun fẹ́ parẹ́ lélẹ̀, á wo pain, á wo oríṣiríṣi. Ìyẹn lásán oògùn tó ń lò gbogbo á affect okó ẹ̀, ọmọkùnrin ẹ̀. Ẹ̀ǹkọ̀ọ̀kan bóyá tí ó yẹ ọkùnrin bá wálẹ̀ tó fẹ́ dó ìwọ obìnrin, wà á tún sọ pé no. Ṣé ẹ mọ̀ wípé irú ìwà báyìí ó tún máa ń pa irú èèyàn tó bá nírú àwọn àìsàn yìí lára, ó máa ń pa wọ́n ṣáájú ikú ni. Bọ́kùnrin ò bá láìsàn lára gan, bó bá refuse láti tó bá fẹ́ dó ẹ tó bá ní no, ó lè dá àìsàn sí lára tó ló máa jẹ́ kó ní low self esteem. Ká tó máa sọ pé ọkùnrin tó ń go through, tó ní àwọn disease yẹn lára, àbí tó ń go through dialysis, tó wá sọ pé tó wá fi okó lò ẹ́, tó ní no. O mọ̀ pé o fẹ́ tètè pa lọ sọ́run ni, o fẹ́ pa ṣáájú ikú. O mọ̀ pé no tó ń sọ yẹn, irú ọkùnrin kò lè lọ yàndì ẹni a ò níta. Ẹni tó yẹ kó mú nínú jùjù nìyẹn. Ẹni tó yẹ kó jẹ́ kí ẹ pé tó bá ti rántí ẹ, á máa gbàgbé pain. But gbogbo bí wogan ẹ̀yin obìnrin gan nínú ìwà bá ṣe máa treat wọn. Tó bá fún lóko, tó bá fún lóbòdò, wàá máa jẹ́ kó máa rántí pain ẹ̀ ni. Ìwà tó yẹ ọkùnrin tí ẹni tó bá ní terminal disease, àbí ìwà tí ẹni tó bá ní problem, tó ní àwọn bí cancer, bí mental health, bóyá bí tó wà on dialysis, ìwà tó yẹ káwa obìnrin máa wù sí wọn, àbí káwa ọkùnrin máa wù sí wọn, ìwà láti múnú wọn dùn, ìwà láti fún wọn ní hope, ìwà láti jẹ́ kí wọ́n mọ̀ pé there can still be light at the end of the tunnel. Ìwà tó yẹ ká máa build hope wọn ni. Kò ṣe ìwà tí jẹ́ pé a máa jẹ́ kó wọ́n á kú gan kíkú tó dé. Because already àìsàn tí wọ́n ní ti jẹ́ ó máa jẹ́ kó wà depressed. Already àìsàn tí wọ́n ní máa jẹ́ kó wọ́n wà hopeless. Already àìsàn tí wọ́n ní psychologically kò ní jẹ́ kó balance.
already àìsàn tó wọ́n ní emotionally ó kò ní jẹ́ kí wọ́n balance. Nígbà tí wo obìnrin tó bá tún wà nice sí wọn tí wọ́n dẹ̀ jẹ́ ọkọ ẹ̀, nígbà tí wo ọkùnrin tó bá wà nice sí wọn tí wọ́n dẹ̀ jẹ́ ìyàwó ẹ̀, àìmá nice sí wọn yẹn gan ó máa jẹ́ kí wọ́n wò pé kò sí nǹkan kan láyé mọ́. Wọ́n á wò pé ìgbà kan làwọn ń ṣe, wọ́n á wò pé nǹkan tó dùn ló ń bá wọn jẹ. How? Ẹ̀ẹ̀kọ̀kan lówó okó wọn máa le. Àwọn tó bá nírú àìsàn yìí tó dẹ̀ wà lórí medication, ẹ̀ẹ̀kọ̀kan ni okó wọn máa ń le. Ẹ̀ẹ̀kan tó bá wá yẹn tó kó wọn bá le bí ìjọ Christmas Day, kò yẹ kí wo obìnrin tún máa sọ pé no tó bá fẹ́ rí ìbínú Ọlọ́run. Obìnrin tó bá ń ba inú ẹni tó ní irú àìsàn yẹn lára tó tún ń bà wọ́n nínú jẹ́ sí, á rí ìbínú Ọlọ́run. Àánú ó ti ń gbé àwọn ọmọ ẹ̀ gan ṣépè torí àánú Ọlọ́run ò lè tẹ̀lé. Àfi tó bá bímọ fúnrú àwọn ọkùnrin bẹ́ẹ̀, àfi tó bá bímọ fún tí obìnrin bẹ́ẹ̀ ò bá bímọ fún ẹ, ìbínú Ọlọ́run ló ń wà. Tó bá mọ̀ pé ọkọ tó fẹ́ ó ní bí happy terminal disease, àbí ọkọ tó fẹ́ ó wà lórí àwọn àìsàn tó máa ń fa ìnira tó jẹ́ wípé kò ní àlàáfíà tó péye, tí ìgbà tó dẹ̀ máa ní àlàáfíà tí kò sẹ́ni tó mọ̀ tó ní àìsàn tá a mọ̀ bóyá ó máa já sí kú àbí ó máa já sí yè, tó jẹ́ pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa ń irú àìsàn bẹ́ẹ̀ máa mẹ́ni lọ. Ṣó dáa kí wọ́n tún máa jẹ́ kó tún jẹ́ ìbànújẹ́ fúnrú ọkùnrin bẹ́ẹ̀? Ṣó dáa kí ìwọ ọkùnrin kó tún jẹ́ ìbànújẹ́ fúnrú obìnrin bẹ́ẹ̀? O mọ̀ wípé bó ṣe ń jẹ́ ìbànújẹ́ fúnrú ọkùnrin bẹ́ẹ̀, òun fi ìbànújẹ́ sínú ayé ara ẹni ìwọ obìnrin. O mọ̀ pé bó ṣe ń jẹ́ ìbànújẹ́ fúnrú obìnrin bẹ́ẹ̀, òun padà fi ìbànújẹ́ sínú ayé ara ẹni ìwọ ọkùnrin. O mọ̀ pé tẹ́ni tí bá ṣe ọmọkùnrin yẹn àbí tẹ́ni tí bá ṣe obìnrin yẹn, o ò lè láyọ̀ títí ayé. Kódà kó rò pé o ní ayọ̀, pé òun wo ayọ̀ lọ́ọ̀kan báyìí, kò fi pé ayọ̀ ló ní, ìbànújẹ́ ló máa padà jẹ́ fún ẹ. Nítorí pé inú ìbànújẹ́ ni ọkọ tí o bí gbogbo ọmọ inú ẹ fún. Inú ìbànújẹ́ ló fi sí látara wípé ó ní àìsàn, o ò dẹ̀ tún múnú ẹ̀dùn. Àìsàn tó ti bà nínú jẹ́ tẹ́lẹ̀ tó yẹ kí wọ́n tún máa múnú ẹ̀dùn tún bà nínú jẹ́ sí. Àìsàn tó ti bà nínú jẹ́ tẹ́lẹ̀ tó yẹ kí wọ́n ọkùnrin máa múnú obìnrin tó tún bà nínú jẹ́ sí. Bó bá pàpà kú, o ò lè rí ìyọ́nú Ọlọ́run ìwọ obìnrin yìí. Bó bá pàpà kú, o ò lè rí ìyọ́nú Ọlọ́run ìwọ ọkùnrin yìí. Nítorí náà ẹ̀yin obìnrin, tí ọkọ yín bá ní terminal disease, tí ọkọ yín bá ní àwọn àìsàn tó jẹ́ wípé ó máa gba okó lọ́wọ́ wọn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, tó máa gba ọmọlúàbí lọ́wọ́ wọn, tó máa gba agbára ní ọwọ́ wọn, àìsàn tó máa ń sọ alágbára di ọ̀lẹ, òun ni àwọn àìsàn bíi dialysis, bíi cancer. Tí ọkọ ẹ bá ti ní irú àìsàn yìí, jọ ní ẹ̀ẹ̀kọ̀kan tí okó ẹ bá le tó bá fẹ́ dó ẹ, kódà kó máa ṣe nǹkan oṣù lọ́wọ́ lọ yọ kó fọ́, nítorí pé okó wọn ò kí ń sábà le ní gbogbo ọjọ́. Ẹ̀ẹ̀kọ̀kan lóko wọn máa ń le látàrí oògùn tí wọ́n máa ń lò fún wọn. Ẹ̀ẹ̀kọ̀kan lóko wọn máa ń le látàrí toxic tó ti build up nínú ara wọn, pàápàá wọn tó ní dialysis. Ẹ̀ẹ̀kọ̀kan lóko wọn máa ń le látàrí pain tí wọ́n ń go through psychologically, mentally, emotionally. Àwọn tó ń ṣe dialysis, àwọn tó ní cancer, àwọn tó ní gbogbo àwọn terminal disease oríṣiríṣi. Ẹ̀ẹ̀kọ̀kan lóko wọn máa ń le. Bó oògùn pa wọ́n lóko, psyche wọn, nǹkan tó wà nínú orí wọn, ọkàn wọn, ẹ̀rù pé ǹjẹ́ àwọn ń kú lọ báyìí, á pa wọ́n lóko. Ìwọ obìnrin wà ń bẹ̀ láti mú wọn lọ́kàn le. Lára ìmúlọ́kàn le ni pé tí wọ́n bá na okó sí ẹ nígbà tó kó wọn bá le, má sọ pé no fún wọn. Kó má bàa máa rí ìbínú Ọlọ́run. Torí pé tán bá tiẹ̀ máa kúrò, jẹ́ kán fi ẹ̀rín kúrò, kán rántí nínú ibi tán bá ti ń kú lọ báyìí, kán máa rántí ìwọ obìnrin àbí kán máa rántí ìwọ ọkùnrin sí rere. Mi ò sábà dwell on ọkùnrin sóbìnrin torí pé obìnrin ló máa ń sábà ṣe. Wọ́n á dẹ̀ máa fi wọn ọkùnrin tó bímọ fún, tó dẹ̀ mọ̀ wípé ó wà nínú ìnira látara àìsàn, tó dẹ̀ mọ̀ pé àìsàn yẹn ti sọ di ọ̀lẹ, bóyá cancer, bóyá terminal disease, bóyá cancer, bóyá ó wà lórí dialysis, tó wá fẹ́ fọwọ́ kàn ẹ́, tó wá ń ṣe náà tó ń gan, o mọ̀ wípé o tún ń pa sára, òun dá àìsàn kó àìsàn ni. Tó bá pàpà kú tí inú ẹ̀ ò dùn sí ẹ,
ìwọ gógó ò lè rójú rere àtàánú Ọlọ́run, á dé affect àwọn ọmọ tó bí. Ẹ ṣe eré kó dára o. Tèmi ò bá rí mi ò kí ń sọ o. Tí ọkọ yín bá ní àwọn àìsàn tó ń sọ alágbára di ọ̀lẹ, tí ọkọ yín bá ní àwọn àìsàn tó máa ń sọ ní di oní mental health illness lójijì, bí àwọn àìsàn cancer tó máa ń jẹ́ kéèyàn fall into depression, bí àwọn àìsàn dialysis, kidney problem tó máa ń jẹ́ kéèyàn fall into depression, tó jẹ́ pé ó máa gba okó lọ́wọ́ èèyàn, nǹkan kan tó bá le, jọ nítorí Ọlọ́run má sọ no fún un, torí o ò mọ̀ èyí tó máa ṣe gbẹ̀yìn. Ìwọ obìnrin má sọ no fún un, ìwọ ọkùnrin tó bá fẹ́ dóko, torí o ò mọ̀ èyí tó máa ṣe gbẹ̀yìn. Kẹ má bàa rí ìbínú Ọlọ́run. Èyí ni mo mú wá fún yín o. Bí n bá rí mi ò kí ń sọ o. Ire o. Ó dàbọ̀.